Bàbá mi Ọlánípẹ̀kun Táíwò, ẹ káàbọ̀ sí orí ètò. Mò ń wá orin tá máa gbọ́ ni o. Ẹ máa bá mi pín ètò bí ẹ ṣe ń wọlé. Ẹ ṣé mo dúpẹ́ o. Gbogbo lé ń kọ́ sà. God bless you. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kìí ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Ṣé pé ogun ti dé sílẹ̀ Yorùbá báyìí? Ẹ̀yin tẹ́lẹ̀ wá ní tó wù. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kìí ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kìí ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Gbogbo ayé ló sunkún lórí ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ẹkùn òkè bí eku mọ́, bẹ́ẹ̀ lẹ́yẹ òkè bí ẹyẹ. Ọmọ ènìyàn fojoojúmọ́ kú níbi tó lọ́ba tó lè pè é. Ẹsẹ̀ ní àmọ́ àwòrán abẹ́yìn òkè ìjọmọ Yorùbá ni. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kìí ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Ìrètí ọjọ́ pípẹ́ á máa bá ìsàn bá ọ̀rọ̀. Ibi tọ́rọ̀ Nàìjà dé kò sẹ́ni tó wù kó dàgbà. Márùn mẹ́ta ìsẹ̀yìn tó ti ń dọ̀bẹ̀rù lórí iná o. Ọlọ́gbọ̀n lọ̀rọ̀ mi dèje ọmọ Yorùbá ẹja padà sílé. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kìí ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Ìbànújẹ́ lójoojúmọ́, ẹkún àtọ̀fọ̀ nílùú Nàìjà. Àlejò onílé lẹ́kún, wọ́n ní àkàwọ̀ gbéra ká máa wò. Ọ̀pọ̀ àwọn lórí Nàìjà, wọ́n ti gba àbọ̀dé ẹja àkúrà o. Ó má bàa wà ní wípé omi àpàdà àtẹ ìwọ̀ ọ̀gbìn lẹ́nu. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kìí ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Àwọn tó ń da Nàìjà rú díẹ̀ nínú wọn bẹ nílẹ̀ Yorùbá. Àwọn tó fẹ́ ta Yorùbá ṣe nílẹ̀ Yorùbá kan máa jọ wà o. Òwò ní kòkó nínú mọ́mọ́ nú, àwọn tó ń gba rìbá wọra wọn o. Ẹ jẹ́ kọ́mọ Yorùbá ronú kí gbogbo ó lè rọrùn pẹ̀lú. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kìí ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Àwọn tó fẹ́ gba Yorùbá, wọ́n wọ̀nà láti mú wọn kú. Ọmọ iná là ń rántí ná, Yorùbá ni wọ́n rántí ra wọn. Yorùbá ẹ jẹ́ àyípadà kájọ jàjà yìí láàjà yìí o. Ọlọ́run lè bá wa ṣe kílẹ̀ Yorùbá yìí yóò lè gbòmìnira. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kìí ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú ẹni á fi wọn sílẹ̀ ká máa wò wọn. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ẹni tó bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ẹni tó bá da Yorùbá òwe nìkan. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ẹni tó bá da Yorùbá òwe nìkan jọ. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ẹni bá da Yorùbá òwe nìkan. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ọmọdé ló da Yorùbá òwe nìkan. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, àgbà tó bá da Yorùbá òwe nìkan. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ọkùnrin tó bá da Yorùbá òwe nìkan. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, obìnrin tó bá da Yorùbá òwe nìkan. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, onílé tó bá da Yorùbá òwe nìkan. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, àlejò tó bá da Yorùbá òwe nìkan. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ọkùnrin tó bá da Yorùbá òwe nìkan. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ẹni tó bá da Yorùbá òwe nìkan. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ìpínlẹ̀ tó da Yorùbá òwe nìkan. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ẹni tó bá da Yorùbá òwe nìkan. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, àní ilẹ̀ Yorùbá ò la gbé wọn. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ní afẹ́fẹ́ ilẹ̀ Yorùbá ò la gbé wọn lára. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ẹni tó ń kólé kó ọjà àtọ́jú. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ẹni tí ò bá láàfíà ní ilẹ̀ òní. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ẹni tó ń gbàgbẹ́ tẹ́lẹ̀ tó ń da yìí. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ẹni tó gbẹ́ni tó gbàgbẹ́ tẹ́lẹ̀ tó ń da yìí. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ẹni tó ń fìjẹkújẹ ní Yorùbá lára. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ẹni tó ń fìjẹkújẹ ní Yorùbá lára. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ẹni tó ń fẹ̀jẹ̀ tá a lákàtàrà rí. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ẹni tó ń fa mẹ̀kúnnù lẹ́kùn ojú. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ẹni tó ń fa bọ̀ọ̀dì fún ilẹ̀ Yorùbá. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ọlọ́run tó kọ fọ́nrán Ẹ wọn. ṣé bàbá mi. Ẹni bá dalẹ̀ ẹ bá lẹ̀ lọ, ọlọ́run tó fi jẹ́rìí gbogbo
mo kí yín ẹ káàbọ̀ bàbá mi Olú Akins, ẹ kú iṣẹ́, ẹ kú ọjọ́bí tí ẹ ṣe kọjá. Mo ṣe ládùúrà pé ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé. Mo kí yín bẹ́ ṣe ń wọlé, mo ń rí orúkọ gbogbo wa. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi pín ètò. Ẹ máa bá mi pín ètò, màá kí wa bí ẹ ṣe ń wọlé, tí a bá ṣe tán màá dá orúkọ gbogbo wa ní ìkọ̀ọ̀kan. Ṣùgbọ́n kó tó dìgbà náà, ẹ máa bá mi pín ètò. Ẹ ṣé, mo dúpẹ́. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kì í ṣe pé ló ń já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wọ̀ wọ́n. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Pé ogun ti dé sílẹ̀ Yorùbá báyìí, ẹ̀yin tẹ́lẹ̀ wá ní pé Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kì í ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wọ̀ wọ́n. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kì í ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wọ̀ wọ́n. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Gbogbo ayé ló ń sunkún lórí ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Ẹkún òkè bí eku mọ́, bẹ́ẹ̀ lẹ́yẹ òkè bí ẹyẹ. Ọmọ ènìyàn fojoojúmọ́ kú níbi tó lọ́ba tó ní ìpè. Ẹ̀sìn ní àmọ́ àwòrán abẹ́yìn òkè ìjọmọ Yorùbá ni. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kì í ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wọ̀ wọ́n. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Ìrètí ọjọ́ pípẹ́ á máa bá ìsàn bá ọkàn. Ibi tọ́rọ̀ Nàìjíríà dé kò sẹ́ni tó wù kó yàgbá. Láàrọ̀ mẹ́ta ìsẹ̀yìn tó ti ń dọ̀gẹ̀nù lórí ìmọ̀ o. Ọlọ́gbọ̀n ọ̀rọ̀ mi lè yé ọmọ Yorùbá ẹ̀ já padà sílé. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kì í ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wọ̀ wọ́n. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Ìbànújẹ́ lójoojúmọ́, ẹkún ọ̀tọ̀fọ̀ nílùú Nàìjíríà. Àlejò onílélẹ́kún, wọ́n ní àkàwọ̀ gbéra ká máa wò. Ọ̀pọ̀ àwọn lórí Nàìjíríà wọ́n ti ká àbọ̀dé ẹja àkúrà o. Ó bàbá wà ní wípé omi àgbàdo àtẹ ìwọ̀ ìpínlẹ̀ nù. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kì í ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wọ̀ wọ́n. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Àwọn tó da Nàìjíríà rú díẹ̀ nínú wọn bẹ nílẹ̀ Yorùbá. Àwọn tó fẹ́ ta Yorùbá ṣe nílẹ̀ Yorùbá gbọ́lájọ wa o. Òwò ní kòkó nínú mọ́mọ́nú, àwọn tó ń gbàrúgbà mọ́ra wọn. Ẹ jẹ́ kọ́mọ Yorùbá ronú kí gbogbo ó lè bọ́ọ̀lù pẹ̀lú. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kì í ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wọ̀ wọ́n. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira. Àwọn tó fẹ́ gba Yorùbá, wọ́n wọ́nà láti mú wọn kúrò. Ọmọ iná là ń rán síná, Yorùbá ni wọ́n rán síra wọn. Yorùbá ẹ jẹ́ àyípadà, kájọ jàjà yìí láàjà yìí o. Ọlọ́run lè bá wa ṣe, kílẹ̀ Yorùbá yìí yóò lè gbòmìnira. Yorùbá ẹ wá gbọ́ná, ṣé kì í ṣe pé ló já wa o? Ìgbà wo la fẹ́ gbọ́ná tá ò ní lè yé ìṣera wa? Àjòjì fẹ́ kó wa lẹ́rú, ẹni á fi wọn sílẹ̀ ká máa wọ̀ wọ́n. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn o, tẹ́ ò bá lè jẹ́ ká gbòmìnira.
Yorùbá òwe nìṣan. Ẹni fẹ́ Yorùbá ṣe rere. Ọlọ́run tó pa Ísírẹ́lì mọ́ òun la kọ̀ wọ́n. Ẹni fẹ́ Yorùbá ṣe rere. Torí wọ́n fẹ́ràn Yorùbá òun ò lè parọ́. Ẹni fẹ́ Yorùbá ṣe rere. Nítorí èmi náà ò lè bá wọn kúkú. Ẹni fẹ́ Yorùbá ṣe rere. Ọlọ́dìpọ̀ bẹ́ẹ̀ bá ní bọ́ọ̀rọ̀. Ẹni fẹ́ Yorùbá ṣe rere. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kálẹ́ káàkiri ibi tí gbogbo ọmọlúàbí Yorùbá wà. A kú àsìkò yìí, màá kí wa pé a kú àsìkò yìí, a kú bó ṣe ń lọ. Ẹ jọ̀wọ́ bẹ́ ṣe ń wọlé lẹ́ẹ̀kan sí, ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò. Mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú Facebook. Ṣọ́rọ̀ mi yé yín, mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀. Ìgbà míì a rí pín, so èyí téèyàn rí pín mi náà kò lọ, but it's okay. Tẹ bá lè help mi láti bá mi pín, mo máa mọ̀ ọ́ lóore. Ṣé ti gbọ́? Ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi, mo máa mọ̀ ọ́ lóore tẹ bá lè help mi láti pín. Níwọ̀nba ibi tèmi náà rí pín dé, so a máa tó bẹ̀rẹ̀ torí mi ò ní gbà wá ní àsìkò ju bí ó ṣe yẹ lọ. Àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ ní ìlú Ìṣẹ́yìn, ẹ má bínú torí pé ọkàn mi, ẹ má jẹ́ kí n sọ nǹkan tí kò dára, so ẹ gbà mí bí mo bá ṣe rí. Àìsí níbẹ̀ ni àbá ni dá sí, a ní láti dá sí bí ó ṣe ń lọ yìí torí pé ó kàn mí gbọ̀ngbọ̀n, ó kàn mí gbọ̀ngbọ̀n. Nǹkan tó bá dé bá ojú, ó dé bá imú ni, bí wọ́n ṣe máa ń sọ. Tó bá dàbí kínní, ẹ foríjì mí ẹ̀yin àgbààgbà, àwọn àgbààgbà náà ló máa ń sọ bẹ́ẹ̀. Ká tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí a kọ́ fi t'Olúwa síwájú torí pé ohun tá bá fi lé Olúwa lọ́wọ́, òun ni kì í bàjẹ́. Ọlọ́run alágbára jùlọ, aláyọ̀ a yìn lógo gidigidi nítorí pé ẹ̀ ń jẹ́ Ọlọ́run wa, nítorí pé àwa ni yín ní bàbá, ẹ gbọ́ pé àti yín wa. Olúwa, mo fẹ́ kọjá lọ, mo fẹ́ lọ nínú ọ̀rọ̀ yín. Olúwa, ẹ gbé mi wọ̀, ẹ gbé mi wọ̀. Ọ̀rọ̀ ọmọ níṣẹ́ fàyàtì, Olúwa ẹ tì mí lẹ́yìn. Olúwa, ẹ gba ẹnu mi kẹ́ fi sọ̀rọ̀. Olúwa, ẹ fi iná kẹ́ fi la ilẹ̀ Yorùbá kọjá. Olúwa, ẹ̀yin nìkan là wá gbójúlé ní wákàtí yìí. Ẹ̀yin nìkan ni ìrètí wa. Olúwa, ẹ dìde fún ìrànlọ́wọ́ wa. Ìgbàgbọ́ àti ìrètí wa nínú yín kó má ṣe já sí asán. Ìgbàgbọ́ àti ìrètí wa nínú yín kó má ṣe di òfo. Ẹ jẹ́wọ́ agbára yín. Níkẹyìn, gbogbo ògo àti ọlá jẹ́ ti yín. Lẹ́ẹ̀kan sí, ẹ fi iná kẹ́ fi la ètò yìí kọjá. Ẹ gba ìṣàkóso. Gbogbo ohun tí ó jáde láti ẹnu mi, kí ó ti ọ̀dọ̀ yín wá o. Mi ò fẹ́ ṣe nípa ti ara, bí kò ṣe nípa ti ẹ̀yin Ọlọ́run. Ẹ bá a lọ́wọ́ sí. Jésù agbára wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a gbọ́ orin orílẹ̀-èdè wa kí a tó tẹ̀síwájú. Lẹ́ẹ̀kan sí, mo kí wa bí a ṣe ń wọlé. Ẹ̀yin àti èmi ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. Lẹ́ẹ̀kan sí, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ sí ní kí gbogbo wa bí a ṣe ń wọlé. Mo ṣe ìbà fún Ọlọ́run Baba, mo ṣe ìbà fún Ọlọ́run Ọmọ, mo ṣe ìbà fún Ọlọ́run Ẹ̀mí Mímọ́.
mo kí gbogbo àwọn bàbá mi nínú iṣẹ́ Olúwa, mo kí gbogbo àwọn màmá mi gbogbo nínú iṣẹ́ Olúwa, mo kí àwọn àfáà, mo kí àwọn imam, mo kí àwọn tí àbáláyé pé ewé a máa jẹ́, egbò a máa jẹ́. Mo kí gbogbo yín pátápátá nínú iṣẹ́ Olúwa, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe tí ẹ fi gbàpọ̀n bòkan nínú, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ní òtítọ́ àti òdodo, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe nítorí pé ẹ bẹ̀rù Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe nítorí pé ẹ rántí ọjọ́ ìkẹyìn tẹ́ máa dúró níwájú ìtẹ́ ìdájọ́, tẹ́ máa jíyìn iṣẹ́ tóníkálùkù máa jíyìn iṣẹ́ ọwọ́ ẹ̀. Mo kí gbogbo yín pátápátá níkọ̀ọ̀kan, mo fi orúkọ Jésù Kristi kí yín pé ẹ kú iṣẹ́. Ẹ jẹ́ kí n wá bẹ̀rẹ̀ sí ní kí wa. Mo kí bàbá mi Ọlánìpẹ̀kun Táíwò, ẹ kú iṣẹ́, ẹ káàbọ̀, gbogbo lé ńkọ́. Dádì Kazeem Lukman Adédọlápọ̀, ẹ ṣé, ẹ káàbọ̀ sí orí ètò. Dádì mi Olú Akins, ẹ káàbọ̀, ẹ kú ọjọ́ bí ayẹyẹ yín tí ó kọjá lọ. Mo ṣe ládùúrà pé ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o, lórúkọ Jésù Kristi. Ẹ kú iṣẹ́ ìlú. Mo kí dádì Fatai Kazeem, ẹ ṣé. Dádì Kúnlé Adéyẹmí, ẹ káàbọ̀ sí orí ètò. Dádì mi Samsudeen Ọládipúpọ̀, ẹ ṣé. Bẹ́ẹ̀ ni, Yorùbá Nation la fẹ́. Bàbá mi Jayé Ọládìméjì, ẹ ṣé, ẹ káàbọ̀ sí orí ètò. Bàbá mi, ọ̀gá mi, ọmọ ìyá mi ò ní wá yín tì o. Dr. Maikola, mo kí yín o, ẹ kú iṣẹ́ ìlú, ẹ kú iṣẹ́, kò ní rẹ̀ yín, kò ní sú yín, ẹ kú ìfẹ́ ìran yín. Mo ṣe ládùúrà pé ilé àti ọ̀nà yín kò ní dàrú o. Ọlọ́run á di ilé àti ọ̀nà yín mú fún yín, lórúkọ Jésù, ẹ kú iṣẹ́. Mọ́mì mi Elizabeth Balógun, ẹ kálẹ́ mọ́mì mi, God bless you mọ́mì. Mọ́mì Balógun Abíọ́dún, ẹ káàbọ̀ mà, ẹ ṣé mo dúpẹ́. Èèyàn yìí, èèyàn tìyálájé, bàbá mi Smart Ọlá, ẹ ṣé gidigidi gan ni, ẹ ṣé, mo dúpẹ́, ẹ kú àdúró tì mí, ẹ kú ìfẹ́, ẹ kú ìfẹ́ mi, ẹ kú ìfẹ́ Ọlọ́run tẹ́ rí lára mi. Mo mọ̀ ọ́ lóore o, mi ò take you for granted at all. Mo appreciate yín, bàbá mi Smart Ọlá, God bless you sir. Dádì Abíọ́lá Bákàrẹ̀, ẹ ṣé mo dúpẹ́, káàbọ̀ sí orí ètò. Dádì mi Akínrẹ̀mí Abdul Wahidi, ẹ ṣé, ẹ káàbọ̀ sí orí ètò. Bí ẹ ṣe ń wọlé, ẹ jọ̀wọ́ ẹ bá mi pín ètò yìí. Torí pé Facebook, a mọ nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú Facebook, a rí pín, ìgbà míì tá bá rí pín kò ní lọ síbi tó yẹ kó lọ, so nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Àwọn ẹlòmíì wọ́n dẹ̀ ń jẹ́ kí n mọ̀ pé wọn ò tiẹ̀ kí ń rí notification, so mi ò mọ bó ṣe ń lọ, ṣùgbọ́n tí ẹ bá lè ràn mí lọ́wọ́ pé tí ẹ bá ti wọlé ẹ kàn bá mi máa pín ètò, so bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń pín kẹ́ máa bá mi like, love. Mi ò gba nǹkan kan níbẹ̀ bí kò ṣe pé ìfẹ́ ìran mi òun ló jẹ mí lógún, kí ìran mi kó má bàa lọ sí ọ̀dọ̀ àwọn Fúlàní olórí burúkú, àwọn Fúlàní wèrè kan tí wọn ò níran, tí wọ́n kàn máa tibì kan wá, tí wọ́n kàn máa wá láti ibì kan, tí wọ́n á dẹ̀rù pé ó wà òkè fáwọn láti gba ilẹ̀, láti máa fi ìyà jẹ àwọn èèyàn, kí àwọn ọmọ Yorùbá kan kí wọ́n dẹ̀ jókòó kán máa wò nítorí àtẹnujẹ. Nǹkan táwa wà fún nìyẹn. So òun ni, kò sí nǹkan kan. So ẹ jẹ́ ká wá tẹ̀síwájú. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Mo wo program, bàbá mi kan sọ fún mi nísìnyí kí n tó jáde pé bàbá Èkìtì, ẹ kú iṣẹ́ bàbá Èkìtì, mo gbádùn program yín tẹ́ ṣe yàn sà. Bàbá mi lẹ́kìtì, ẹ kú iṣẹ́ ìlú, ojú òní tì yín. Gbogbo ẹ̀yin tí ẹ ń ṣe Yorùbá Nation yìí tọkàntọkàn, ojú òní ti gbogbo wa. Mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin àti mi, kí ni ìdí tẹ́yin fi ń ṣe Yorùbá Nation? Kí ni ìdí? Kí ni ète? Èmi gangan fúnra mi tí mò ń jáde pé mò ń campaign fún Yorùbá Nation, kí ni ìdí tí mo ṣe ń ṣe? Ṣé kí wọ́n fi lè mọ̀ mí ni? Ṣé torí owó ni? Ṣé torí ipò ni? Ṣé torí òkìkí ni? Èmi náà ń béèrè lọ́wọ́ ara mi, ẹ jẹ́ ká dìjọ béèrè lọ́wọ́ ara wa. Ǹjẹ́ ẹ lè sọ wípé kó Olúwa kí ó fi dá mi gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi nínú ìrìn àjò Yorùbá Nation? Mo wo program bàbá mi, all the time máa wo bàbá mi kan nínú Olúwa lórí program wa, bàbá mi Prophet Ṣẹ́gun Adébáyọ̀. Wọ́n sọ̀rọ̀ kan ní last week yẹn pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó ń polongo Yorùbá Nation tí wọ́n ń gbójú síta, kí wọ́n béèrè ní ọwọ́ ara wọn, kí ni àǹfààní, kí ni ìdí tẹ́ ṣe ń ṣe? So tó tọ́ dẹ̀ ni èmi àti ẹ̀yin. Ìyẹn lọ bẹ́ẹ̀,
mo fẹ́ rọ ọ̀pọ̀lọpọ̀ nínú wa àwọn ọmọ Yorùbá nation ẹ jọ̀wọ́ ẹ má jẹ́ kí gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe sọ ẹ jọ̀wọ́ ẹ foríjì mi ò kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn torí Yorùbá nation ó ju ẹnikẹ́ni lọ ó ju kì í ṣe ẹ̀sìn ṣùgbọ́n torí pé mo jẹ́ ọmọlẹ́yìn Jésù òun lè mo ṣe máa ń sọ nínú ìwé mímọ́ torí pé ìwé mímọ́ sọ wípé ẹ má ṣe jẹ́ kí agara kí ó dá wa ní rere ṣe nítorí pé àwo ó ka nígbà tí àkókò bá tó bí a kò bá ṣe àárẹ̀ mo fẹ́ gbà wá níyànjú ni gbogbo oríṣiríṣi tó ń lọ lọ́tún lósì ẹ má ṣe jẹ́ kí ọkàn wa kí ó ṣàárẹ̀ ẹ jẹ́ ká gbọ́ Ọlọ́run gbọ́ ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ wípé ṣe Yorùbá nation yìí ó ti di ṣíṣe ni ó ti di ṣíṣe Yorùbá nation ti dúró bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ̀ Yorùbá nation ó ti di ṣíṣe ó ti dúró nínú ọdún yìí náà dẹ̀ ni ní àṣẹ Èdùmàrè nítorí pé ọ̀rọ̀ Ọlọ́run kò kí ń lọ láláì má ṣẹ ó ní bí ọ̀run àti ayé kọjá ìwé mímọ́ ó jẹ́ kó fi yé mi pé kíhún nínú ọ̀rọ̀ òun báyìí kò ní lọ láláì má ṣẹ nítorí pé ó wu Ọlọ́run ló fi gbé Yorùbá nation sílẹ̀ láti òkè ọ̀run wá ni láti ọ̀dọ̀ Ọlọ́run wá ni ìpìlẹ̀ tí a fi lélẹ̀ ni bí orin kérúbù kan ṣe sọ ìpìlẹ̀ tí Jésù fi lélẹ̀ ni òun ni Yorùbá nation kò sí ọ̀tá kàn ń ṣe lásán ni ṣùgbọ́n òfò ni wọ́n máa mú ṣẹ́yìn ti rí ẹnìkan tó ti bọ́ Ọlọ́run tó ń bọ́ Ọlọ́run jà tó ṣẹ́gun rí kò sí èmi ò sí rí o mo sọ lánàá ní orí ètò mi lánàá látọjọ́ tèmi ti rìn níwọ̀nba ọjọ́ orí mi nínú ayé èmi ò rí ẹnì kankan tí agbára ẹ̀ tó borí agbára Ọlọ́run òdodo òun ló máa ń lékè nǹkan tí mo mọ̀ tó dá mi lójú tó dẹ̀ ń jẹ́ kí n tẹ̀síwájú nínú ìrìn àjò yìí nìyẹn nínú ìrìn àjò Yorùbá nation yìí no going back bíjì tí ìjì ń fẹ́ ìjì ń jà lọ́tún lọ́sì ṣùgbọ́n ibi tèmi lọ òun lèmi kọjú mọ́ no going back ó dẹ̀ dá mi lójú pé ọ̀pọ̀lọpọ̀ nínú ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ wà níbí báyìí náà ibi tẹ́ ń lọ òun lẹ́yìn náà kọjú mọ́ so Yorùbá nation ilẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ bàjẹ́ bí ó ṣe ní bàjẹ́ ó kù sí ọwọ́ ẹ̀yin àti èmi torí kò síbòmíràn tí a lè lọ ní àjò kò lè dàbí ilé so kí ni wá dé tá a ṣe lè fọwọ́sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan ká dìjọ ṣera wa lọ́kan kẹ́yìn gbé kémi gbé ẹ jẹ́ ká jáwọ́ nínú ìwà tẹ̀mbẹ̀lẹ̀kun ẹ jẹ́ ká jáwọ́ nínú ọ̀tẹ̀ ẹ jẹ́ ká jáwọ́ nínú wa pé ìwọ ò tó mi èmi ò tó ẹ jẹ́ ká jáwọ́ wípé èmi ni mo jù ẹ́ lọ ìwọ ló jù mí lọ ẹ jẹ́ ká fìmọ̀ wa ṣe ọ̀kan torí pé tí ògiri ò bá lanu aláǹgbá ò lè ráyè wọbẹ̀. mo kí màmí Fúnkẹ́ Bello ẹ káàbọ̀ sórí ètò màmí mo kí dádì mi ọmọ aládé Rasheed Yẹmí ẹ ṣé ẹ káàbọ̀ sí orí ètò ẹ káàbọ̀ so ẹni tí mi ò bá pé orúkọ ẹjọ ẹ má bínú mo rí àwọn bàbá mi kan tí wọ́n wọlé tí mi ò orúkọ yẹn ti lọ sókè so ẹjọ ẹ má bínú sà Jayé Ọládìméjì mo rí orúkọ yín ẹ má bínú dádì mi kan wọlé mo dẹ̀ rí orúkọ mo fẹ́ kí wọn mo kí yín o mo fi orúkọ Ọlọ́run kí yín dádì Akin Gold ẹ káàbọ̀ sí orí ètò so ẹ jẹ́ ká wá tẹ̀síwájú ẹ wo àjèjì fẹ́ kó wa lẹ́rú ẹ wo ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìlú Ìṣẹ́yìn àjèjì fẹ́ kó wa lẹ́rú ẹ wá ní ká fi wọ́n sílẹ̀ ká máa wò ọ̀rọ̀ yá mà lẹ́yìn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ní ilẹ̀ tí Ọlọ́run jogún fún àwọn baba ńlá baba wa irú ìrẹ́jẹ wo nìyẹn mo dẹ̀ ń wò mo máa fi hàn wá nígbà tí ó bá yá mo ń wò omi dẹ̀ léròrò ní ojú mi mo da orí kodò inú wa ń bí mi bàbá mi Sunday Adébánjọ ẹ̀yin ni mo fẹ́ pé ẹ ṣé gan sà níṣẹ́ ló dàbí pé kí n wà nítòsí ní ìkáwọ́ tàbí kí n ní agbára kan kí n fi fò kí wọ́n lọ bá àwọn ọmọ àlè àwọn aláyé bàjẹ́ tí wọ́n ń fi àyè fún àwọn Fúlàní àwọn ọlọ́kìrọ̀ àwọn ògbèrè Fúlàní kan tí wọ́n dẹ̀ kóra wọn wá tí wọ́n gba ilẹ̀ tẹ̀dẹ̀ ń jákẹ́tẹ̀ ń wò wọ́n kí lẹ̀ tí rí mo sọ pé mi ò ní búyàn ni mò ń sọ̀rọ̀ mi ò búyàn mi ò dẹ̀ ṣépè ọ̀rọ̀ ni mo sọ kí ni nǹkan tẹ́ ẹ̀ tí rí
kí ni nǹkan tẹ́ ẹ̀ tí ì gbọ́ wọ́n ní tí ọmọdé bá ń gé igi nínú igbó àgbàlagbà ló máa ń rí ibi tó máa já sí ṣé ẹ̀ tí ì rí ni ṣé ẹ mọ̀ wípé tí a bá ṣọ́ ara wa ọdún kan sí àsìkò tí a wà yìí àfàìmọ̀ irú owó wo irú ipò wo ni àwọn Fúlàní olórí burúkú ìfẹ́ gbé fún yín àwọn Fúlàní wèrè yìí tòótọ́ ni mo ń sọ yìí mi ò ṣeré o tòótọ́ ọ̀rọ̀ ni mo ń sọ ẹ gbọ́ mi dáadáa kẹ́ gbọ́ mi yéké ó dà sàdánkàkí olóògùn ni tí ọwọ́ mi bá tẹ Sáàmù tí ọwọ́ mi bá àwọn ọ̀rọ̀ Fúlàní àwọn wèrè àwọn tí ò níran yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ jókòó ẹ̀yin ọmọ Yorùbá Ṣèyí Mákindé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ níbẹ̀ yan wọ́n dẹ̀ ń ta àwọn ọ̀ràn yín ẹ jókòó ẹ fọwọ́ lẹ́rọ̀ ẹ fìyà jẹ ìran Yorùbá èmi ò ní ṣe ìpè afàyín lé ìdájọ́ Ọlọ́run lọ́wọ́ mo wá fẹ́ béèrè kí n tó play kíní bàbá wa ṣe rántí bàbá wa dádì Olúkáyọ̀dé Ariwọlá dádì Olúkáyọ̀dé Ariwọlá ṣe rántí dádì Olúkáyọ̀dé Ariwọlá ta ni wọ́n irú èèyàn wo ni wọ́n jẹ́ ọmọ bíbí ìlú wo ni dádì Olúkáyọ̀dé Ariwọlá mo respect wọn ọmọ bíbí ìlú wo ni wọ́n ọmọ ọ̀ràn wo ni wọ́n irú ipa wo ni wọ́n ń kó ní ìlú mùjẹmùjẹyàn kí n ṣe tó wá fi hàn wá nǹkan tí fẹ́ fi hàn wá Chief Justice of Nigeria òun ni dádì Olúkáyọ̀dé Ariwọlá Chief Justice of Nigeria wọ́n jẹ́ ọmọ bíbí ẹ máa gbọ́ o wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn wọ́n dẹ̀ wà ní ipò adájọ́ àgbà pátápátá àgbà Chief Justice of Nigeria for that matter wọ́n dẹ̀ wà ní ìlú yẹn irú ipa wo ni ẹ̀ ń kó dádì with all due respect sir irú ipa wo lẹ̀ ń kó kí ni nǹkan tẹ́ ń ṣe sí ṣé gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ ní ìlú tí ẹ ti ibi tí ẹ mú omi ibẹ̀ dàgbà tí ẹ tẹ ilẹ̀ ibẹ̀ dàgbà ní ìlú Ìṣẹ́yìn ní Ọ̀yọ́ state ní Òkè Ògùn níbẹ̀ yan irú ìrẹ́jẹ wo ló lè tó bá yan irú ìrẹ́jẹ wo nìyẹn ẹ dẹ̀ wà ní ipò ọlá ẹ wà ní ipò agbára dádì Olúkáyọ̀dé Ariwọlá ǹjẹ́ ẹ rántí ǹjẹ́ ẹ ro àròjinlẹ̀ ǹjẹ́ ẹ ro àtúbọ̀tán kí ni wọ́n máa sọ fún yín irú ipa wo ni ẹ̀ ń kó fún ìlú yín ẹ rántí o ibi tí wọ́n ti fi orí yín sọlẹ̀ nìyẹn o omi bẹ̀lẹ̀ máa mú dàgbà ilẹ̀ Ìṣẹ́yìn ilẹ̀ ìlú Ìṣẹ́yìn ibẹ̀ lẹ́rìn dàgbà kí ẹ tó débi tí ẹ délé ní ǹjẹ́ àsìkò yìí ló wá yẹ kẹ́ẹ̀dìjọ máa jẹ kẹ́ẹ̀dìjọ máa mu pẹ̀lú àwọn olóṣèlú ṣé àsìkò yìí ló yẹ kẹ́ẹ̀dìjọ máa jẹ kẹ́ẹ̀dìjọ máa mu pẹ̀lú àwọn olórí burúkú àwọn Fúlàní àwọn ọmọ àlè àwọn ọmọ ìrankíran àwọn àlèmọ́ngèrè wọ́n fìyà jẹ ìran yín ẹ dẹ̀ wà ní ipò tẹ́ lè fi ran ìran yín lọ́wọ́ ẹ dẹ̀ ń wò pé kò kàn yín ká sọ pé gbogbo àwọn ọmọ yín ò tiẹ̀ sí ní orí ní ìlú yan ká sọ pé ẹ̀yin ti kó àwọn ọmọ yín lọ sí ìlú òyìnbó ẹ rántí o gbogbo nǹkan tó ń dán òun ni kọ́ ni wúrà ẹ rántí pé ilé tí a fi tọ́kọ ìrì ni yóò wó ẹ rántí wípé àjò ò lè dùn kò sí bí àjò ṣe lè dùn tó ni kí onílé má relé ẹ rántí pé ní ìgbà kan rí ní ìlú kan tí wọ́n ń pè ní Ukraine nígbà tí ogun ṣẹlẹ̀ kí ni wọ́n ṣe wọ́n ní kí oníkálukú máa gbà lọ ẹ̀ lọ gbogbo àwọn ọmọ yín tí ẹ rán káàkiri tí wọ́n wà ní ìlú òyìnbó káàkiri 50 ọdún sí àsìkò tá a wà yìí ṣẹ́yìn mọ nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn nígbà tí wọ́n bá sọ pé kí oníkálukú mo fi ń ṣe àpẹẹrẹ ká wá ní 50 ọdún nísìnyí wọ́n ní òkè o ìlú òyìnbó tí gbogbo wọn wà àwọn tí wọn ò bá bí síbẹ̀ gangan wọ́n lè níwèé ibẹ̀ o kí wọ́n ti ní passport ibẹ̀ ṣùgbọ́n kán máa padà lọ síbi tí wọ́n forí wọn sọlẹ̀ sí ṣé ẹ ní àròjinlẹ̀ ó dá mi lójú pé gbogbo ìgbà yan
ẹ máa ti dàgbà, ẹ máa ti lọ síbi tí àgbà rè, ibo làwọn ọmọ yín máa tọ́ka sí, ibo ni wọ́n máa tọ́ka sí pé ilé àwọn nìyẹn. Ṣé ẹ ro gbogbo èèyàn jálẹ̀? Dádì Olúkáyọ̀dé Ariwọlá, nítorí pé ẹ wà ní ipò tó yẹ kẹ́ lè lo agbára yín. Bóyá torí àsìkò yìí ni Ọlọ́run ṣe dá yín lẹ ṣe wà. Ṣùgbọ́n ipa wo lẹ̀ ń kó? Ipa wo ni Dádì Olúkáyọ̀dé Ariwọlá tí wọ́n jẹ́ Chief Justice of Nigeria? Ipa wo lẹ̀ ń kó tí ẹ jẹ́ ọmọ bíbí ìlú yẹn? Ìlú ń dàrú, ìlú ń bàjẹ́ lójú yín. Nǹkan burúkú, nǹkan burúkú. Wọ́n ní mo dorí kodò báyìí, mo wo ayé, mo dorí kodò. Pàápàá jùlọ gbogbo ìṣẹ̀lẹ̀ tó ń lọ lọ́tùn lósì pẹ̀lú àwọn ẹ̀yin àgbààgbà, àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ̀nyí, àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá wọ̀nyí tí wọ́n ń wò, tí wọ́n dákẹ́, wọ́n dẹ̀ ń fi ìyà jẹ àwọn ìran Yorùbá. Kò kàn mí, kò kàn mí, kò kàn mí. Díẹ̀ bí wọ́n ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn, bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ní north nìyẹn. Títí ṣé ẹ fẹ́ kí ìran yín, ṣé ẹ fẹ́ ká máa ní Yorùbá àbí Fúlàní Yorùbá ni? Kò possible. Ṣé ń gbọ́? Kò possible. Gbogbo nǹkan tí olóyè tó fi dìde, bàbá wa olóyè Chief Dr. Sunday Adéyẹmọ nígbà náà tó fi dàbí pé wọ́n ń ṣe àṣejù. Òun ni eléyìí o. Ojú àwọn olórí burúkú Fúlàní ó wà ní ilẹ̀ wa, wọ́n ṣàfẹ́ gbà by fire by force. Ẹ̀yin náà dẹ̀ help wọn. Ẹ help wọn because ẹ sọ̀rọ̀ sókè, ẹ ń bẹ̀rù wọn, ẹ ń bẹ̀rù àwọn èèyàn kéèyàn, àwọn èèyàn játijàti, àwọn wẹ̀rẹ̀ Fúlàní láti ibìkan wọ́n kàn kóra wọn wá. Wọ́n wá tì yín, wọ́n wá, kí ni àǹfààní ìwé tẹ̀ ká gan pàápàá? Ọlọ́run má bínú sí wa o. Ọlọ́run kó má ṣe kíni, kó má bínú sí wa. Dádì Olúkáyọ̀dé Ariwọlá, ẹ bá a béèrè, nítorí ìmọ̀ ń dìídì dá orúkọ sí yín, nítorí ipò yín tí ẹ wà, òun ni mo ṣe ń dìídì dá orúkọ sí yín. Ẹ tí wá jẹ́ ọmọ bíbí ìlú Ibẹ̀, tí àwọn Fúlàní tí wọ́n fi ọwọ́ ọlá, wọ́n fi ń gbá àwọn ìran Yorùbá lójú. Wọ́n fi ọwọ́ ọlá, wọ́n fi ń gbá wọn lójú, wọ́n rẹ́ wọn jẹ. Ẹ̀dẹ̀ dákẹ́, ẹ̀dẹ̀ wò. Ọ̀rọ̀ náà máa lẹ́yìn. Ẹ jẹ́ kí n sáré play kíní yìí fún wa. Nǹkan tá a máa sọ̀rọ̀ lé lórí nìyẹn. Ní ò ní gbà wá lásìkò púpọ̀. Ẹ máa wò ó. Kò loud, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ jẹ́ kí n sáré, ẹ má bínú, ẹ jẹ́ kí n sáré ṣe kíní. Ẹ máa bá mi like, love, mo máa tún ṣe, mi ò mọ̀ nǹkan. Ẹ káàbọ̀ dádì mi Ọlámilékan Sóbò, ẹ ṣé mo dúpẹ́ sà. Ọ̀rọ̀ yìí máa lẹ́yìn. Ọ̀rọ̀ náà ó máa lẹ́yìn. Dádì Olúkáyọ̀dé Ariwọlá, nǹkan tẹ́ ṣe, ìlú ẹ̀yin náà ń kọ ìtàn ní ìlú Ìṣẹ́yìn ni. Nǹkan tí ẹ ṣe, ẹ ń kọ ìtàn ní ìlú Ìṣẹ́yìn ni. Ẹ káàbọ̀ dádì mi Ọlámilékan, mo kí yín, ẹ ṣé, ẹ kú ọjọ́ mẹ́ta sà, gbogbo lẹ́tọ̀ o. Ẹ má bínú kíní fóònù yẹn, ẹnìkan ló ń send mi ní message. Ẹ jọ̀ọ́ ẹ má send message mọ́, kò jẹ́ kí kíní yìí kó play, ẹ ní sùúrù. So ẹ má, okay, mo sorry, ẹ jọ̀ọ́ ẹ má bínú.
ọkàn mi ń ṣe bákan láàárọ̀ yìí. Ẹ má send. Ẹni sùúrù mi ò má bèrè ẹjọ́ ọmọ. Oya, ẹni wọ́n máa ṣe fídíò. Everybody ẹ kọ́fà. Everybody ẹ kọ́ bẹ̀rẹ̀ sẹ́ni ẹ̀sẹ̀ anywhere. Ṣé ó ti yé yín? Ọmọ Yorùbá ni. Ọmọ Yorùbá ni. Tí nǹkan kan bá tún ṣẹlẹ̀, a ti ń gbọ́ ó fẹ́ pé mo tẹná wọ ìlú rẹ̀. Kò ń ṣàwọn kan kò ń ṣe kejì. Tí nǹkan bá tún ṣẹlẹ̀, tí ẹ mọ òtítọ́ ọbẹ̀ tí ẹ gbèsè ẹ̀yìn Fúlàní. Ẹ wò mí dáadáa o, mo ṣe ní kọ́kọ́ bà. Ibi tí mo bá dé lónìí mi ò ní fi ojú pamọ́. Something must kill a man. Something must kill a man. Something must kill a man. I don't know. Tó máa pa ẹ̀dá lé mi ò mọ̀. Ọ̀pọ̀ ṣàbò ló fẹ̀yìn. Kan ikú kan ló máa fa ẹ̀. I don't know. Èyí. Tí wọ́n mú ọmọ ẹ tì mọ́lé ọmọ Yorùbá fún odidi ọjọ́ mẹ́ta. Kí wá láǹfààní pẹ̀ tì mọ́lé. Fún wa rí investigation ẹ̀jẹ̀ wa fi lé ọlọ́pàá lọ́wọ́. Ọlọ́pàá tún tì mọ́lé lórí ẹjọ́ tí wọ́n ti san owó lé lórí láti last year. Bàbá tí wọ́n ti san owó lé láti last year. Fresher ni kì í ṣe láṣẹ. Fresher ni Wọ́n sọ̀rọ̀ lé lórí lọ́wọ́ báyìí. Òun náà sọ̀rọ̀ lé lórí. So mo wá ń sọ nísìnyìí ìran mi nìyí o ní kò ní jẹ́ kí n ní kẹ́ni tí ń ṣẹlẹ̀. Tí ẹ̀yin bá ṣe tán láti ta àwa fún Fúlàní a máa rí i. Àṣẹ. Ìyà tí a jẹ yìí enough is enough. Tẹ bá ní orí bóyá Fúlàní ló ń san owó yín tẹ wá ṣe tán láti dìde láti kọ̀yìn sí àwọn ará ilé yín láti kọ̀yìn sí àwọn mọ̀lẹ́bí yín. Ọmọ ìlú Ìsẹ́yìn lẹni tẹ́jọ́ tì mọ́lé o tẹ́ẹ̀dẹ̀dẹ́jọ́ ọmọ Yorùbá torí Fúlàní. Ìran Fúlàní wo ló lè dán wò? Kó ti ọmọ tiẹ̀ mọ́lé fún ẹ̀yin kó sí lábẹ́ ọ̀run. Bàbá àwa sọ fún yín pé kírú ẹ̀ máa ṣẹlẹ̀ mọ́ ni movement. Hello sir. Nílùú ẹ̀. Ọ̀yọ̀kẹ́ nílùú ẹ̀. Torí pé Yorùbá kan náà jọ ní gbogbo wa. Ẹ̀rí làlẹ́ ẹ̀kẹ́ wa. Yorùbá dẹ̀ ní. Ẹ̀yin náà wá lọ pé àrílàlẹ́ ẹ̀kẹ́ ọjà jọ wọ́n ta bá. Hold on. Assalamu alaikum. Wẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Adúpẹ́ lọ́wọ́ everybody. Orúkọ mi ni Ọládìdé Ìjọba. One point. Wọ́n náà. Báwo yẹn ń pè ní Long John? Ó dùn mí púpọ̀ torí pé bẹ́ẹ̀ ti dé. Ó yẹ kẹ́ kí wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá sọmọ Yorùbá. Kájọ kíra wa. Káwájọ ṣe àgbékalẹ̀ kan tí a bá wá. Ọ̀rọ̀ tó wà lé onídìí kìkì sá. Gbogbo nǹkan tẹ sọ́nsìn kò tí ì clear sí àwọn Àmọ̀tẹ́kùn tá wà ń bí o. Tẹ bá wá lọ́nsìn tẹ ẹ̀ bá jí oyé wa. Tọ́ bá post ẹ̀ online tí a bá fún yín ní feedback nǹkan tẹ́ sọ. Definitely àmọ́ nǹkan tá à ń ṣe ń bí nìyẹn o. But kí ló ṣẹlẹ̀? Kí lẹ bá wá? Ẹ ṣe analysis ẹ̀ fún wa. Bóyá arọ́ ni, bóyá òótọ́ ni. Káwọn náà explain. Láàrin 2 minutes, ẹ brief ẹ̀. Ọ̀rọ̀ ẹ̀gbẹ́ ṣe ẹ mọ̀ yá yìí. Ṣé n tó mọ̀ yá yìí bẹ́yìn báyìí? Èmi gan mọ̀. Ẹ mọ̀ ọkùnrin àbẹ̀ mọ̀ ọkùnrin sà. Àmọ́ ọkùnrin ọlọ́wà station báyìí. Okay. Wáyé tẹ́ ṣe fọ ọkùnrin fáwọn ọlọ́pàá. God bless you. Ẹni láti ìjẹta wọ́n fìyàn síbí. Àbí tẹ̀sán fáyìn sá. Bẹ́ẹ̀ni. Ọkùnrin sùn lára àbí òsùnlé. Ẹ sọ̀rọ̀. Wọ́n sùn lé láyà rẹ̀ tá jẹ́ ká Ẹni tí wọ́n wá. sùúrù. Ìjẹta tí wọ́n wá. Jẹ́ta tí wọ́n wá aago mọ́kànlá àwọn ẹ̀sẹ̀ tó fi wọ́n lè ń bí láì rí Fúlàní. Ẹni sùúrù o. Pé èké bá rojọ́, ìkà kọ́ ní òdà o. Tí wọ́n bá mú rìpọ́ọ̀tù wá fún wa, ìgbà tí wọ́n dé, a tẹ̀lé wọn. Nígbà tá a tẹ̀lé wọn, màálù tí wọ́n lọ́kọ yín sálàdà, àwọn ò sí ń bẹ̀. Láàrin ọkọ yín àti Fúlàní ni. A dẹ̀ snap picture màálù tọkọ yín sálàdà. Tán ló sálàdà. So, a dẹ̀ invite àwọn méjì wá bí. Àwọn Fúlàní ní àwọn wá màálù kejì lọ, ẹ máa lọ. Ẹni tí wọ́n fa allegation kan, ìwọ náà máa lọ ilé. Tó bá di àárọ̀ àná, ẹ máa ṣe kí ni? Ẹ máa bọ̀. Ó dẹ̀ dàárọ̀ àná, ọkọ yín débí. A pa àwọn Fúlàní ní àwọn wà ní Ìjàyè.
ó yá ìwọ tó jẹ́ ọkọ wọn ẹ máa lọ tí Fúlàní bá dé a máa ṣe kí ni a máa pè yín padà. Fúlàní dé ní after 6 ìrọ̀lẹ́ àná a ní láti pè wọ́n nígbà tí wọ́n dé bí argument wà láwọn méjì pé èmi kọ́ ni mo sá èmi ni mo sá ok ẹ̀yin lọ mẹ́lẹ́rìí pé ẹ̀yin kọ́ lẹ sá wá ẹ̀yin lọ mẹ́lẹ́rìí pé òun ló sá màlúù wá a release àwọn méjèèjì sáà ti detain ẹ̀ bẹ́ẹ̀ sá sáà ti detain èèyàn ẹ máa gbọ́ o a ní láti invite àwọn méjì padà nígbà tí wọ́n dé bí a rí i pé we are working within the state we are not the federal government argument wà láàrin àwọn méjèèjì pé èmi ni mo sá èmi kọ́ ni mo sá èmi ni mo sá ọ̀dẹ̀ tí bá ti fẹ́ ṣe èèyàn wa ní ọkọ̀ ìyá ìjẹsọ Nàìjíríà náà ni àwọn aráabí náà so tiwa ni pé òkè kí lẹ fẹ́ àwọn ọlọ́pàá ní abẹ́ àwọn Fúlàní Fúlàní ò ṣe Nàìjíríà. àwọn Fúlàní ní òkè kájọ ká máa transfer case no we don't do that tó yẹ pé police station or anywhere or go ranger lẹ́fẹ̀ẹ́ gbé kéèsì yìí lọ go and do it so wọ́n dẹ̀ kúrò níbí so that is what we do ever detain any Fulani not us we don't have any report we don't have any statement in police station the statement kankan. Hello. Tí ẹ bá tó bá pé bí wọ́n ṣe ròyìn ló ṣe jẹ́ ṣé bá ẹ sọ tó ẹ jẹ́ yálà ó rí bẹ́ẹ̀ ní sùúrù yálà ó tiẹ̀ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ a wá bá yín jà. bẹ́ẹ̀ni sẹ. a kàn sọ wípé tó bá ti ń ṣẹlẹ̀ kí lè jẹ́ àṣemọ̀. gbogbo àtàwọn ìbá yọ ọmọ sẹ́yìn ni wà ó. kinní kan lẹ́ẹ̀kan ẹni ọmọ ìyá yín ni ẹni tó mẹ́jọ wá Fúlàní ò ṣe Nàìjíríà. Guinea Conakry. Fúlàní ti wá. ẹ̀dí sọ̀tàn ká lọ station ẹ̀dí sọ̀tàn. àwọn kò wá ṣe mí ibà àdìjọ́ sọ̀bà ẹni ká gbọ́ tó yà àdìjọ́. tẹsán wà sẹ́yìn báyìí náà ni. so àkàtọ́ dọ̀wọ́ sí ẹlẹ́kọ̀ọ́ wọn kò sí bóyá mo bọ̀. kí ló máa ṣẹlẹ̀ mọ́ ẹ máa ṣí àbúrókàsì ẹjọ ẹ máa ṣí ààrẹ ẹ máa bá ṣí ààrẹ ẹjọ. We are live at Iseyin right now. àwọn Àmọ̀tẹ́kùn wọ́n mú ọmọ Yorùbá Fúlàní fún ọmọ Yorùbá fún wọn wọ́n sì lọ tì mọ́lé ní station. ìwọ̀n ta tó rí nìyẹn o. wọ́n gbọ́dọ̀ fi ẹni yẹn lálẹ́ yìí tọ́ka bẹ́ẹ̀ kí wọ́n lọ sẹ̀lẹ̀ lù sẹ́yìn wọ́n gbọ́dọ̀ fi ẹni yẹn lẹ̀. báwo ni Fúlàní ṣe máa arrest Yorùbá? ọlọ́pàá Yorùbá ọdẹ tó arrest ọmọ Yorùbá ẹgbẹ́ rẹ̀ fún Fúlàní láì jẹ́ pé wọ́n ṣe kan tí wọ́n ní pé wọ́n ní wọ́n ṣe. ẹ máa wọlé màá lé wọn mú ọyẹ lé wọn mú. ẹ máa bá a ṣí à program ẹ bá a ṣí à group káàkiri ẹ bá a ṣí à rẹ. ẹ jọ ẹ bá a bá a sákìrò ẹ bá a ṣí à rẹ ṣe everywhere kẹlẹ comment sábẹ́ ẹ bá mi take love and like we are moving. ẹ máa ń sọ. ẹ máa bá a ṣí àbúrókàsì yìí àwọn èèyàn wa lọ wájú yẹn àwọn ọmọ náà púpọ̀ lẹ́yìn
à ń bọ̀ láti ọ̀dọ̀ àwọn Àmọ̀tẹ́kùn àbá wọn jà rárá akẹ́lọ́ fún wọn lóhùn pé irú ẹ̀ gbọ́dọ̀ ṣẹlẹ̀ mọ́ nígbà tí Fúlàní wá bá yín tó ń sọ fún yín wípé ẹ̀yẹ ẹléwọ̀n ẹléwọ̀n mú kánikọ́ ní sùúrù. So tí Fúlàní wá bá yín tó wá bẹ̀yà Àmọ̀tẹ́kùn yìí pé ọmọ Yorùbá ọ̀sán màálù òun màálù tọ́lọ̀ bá Yorùbá nínú ilé kìí ṣe gbòòrò nínú ilé oko tó dá sínú kọ́mpáàdì tí màálù lọ jẹ́ wọ́n wá lé ẹnìyẹn lé màálù kúrò bẹ́ẹ̀. So ẹ̀yin ni ẹ lé wọn mẹ́ má wọlé tí wọ́n wá ní láti àwọn Àmọ̀tẹ́kùn wọ́n láti lọ gbé ọyìn Yorùbá yẹn wọ́n ti wá gbé Yorùbá yẹn wọ́n bá Yorùbá yẹn fà gbé ńgbọ́ sóhun lọ sá màálù tóhun sá ẹgbẹ́ akóhun rí ẹni tó lóhun sá màálù dà Fúlàní ò yọjú wọ́n dẹ̀ dìde ní ẹ̀ tí tí wọ́n fi ní káwọn ọlọ́pàá wá gbé ẹni aláàárọ̀ yìí ọlọ́pàá yìí ti àwọn ti dà ẹni ẹmọ́lé o ọlọ́pàá yìí ti àwọn ẹni ẹmọ́lé o. ẹgbẹ́ ajú ọlọ́run ọlọ́pàá yìí ti àwọn ènìyàn mọ́lé báyìí ènìyàn mọ́lé eré yìí ti pọ̀ díẹ̀ díẹ̀ so àdìkò ní Àmọ̀tẹ́kùn ti àlọ́ fún wọn lóde àlọ́jà àti ọ̀dá wa lálẹ́ wà á lọ fún wọn lóhùn pé irú àgbọ̀rọ̀ ṣẹlẹ̀ mọ́ wádìí ọ̀rọ̀ ẹ lọ gbé gbèsè kọ́dọ̀ àwọn ẹgbàdo ọdún so orílẹ̀-èdè Yorùbá nation ẹlọ síwájú yẹn. So ṣẹ̀ṣẹ̀ là ń lọ báyìí sí ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá ó ṣèwádìí wọ́n ti yàn mọ́lé wọ́n ti ọmọ Yorùbá mọ́lé Fúlàní kí wọ́n ti Yorùbá mọ́lé ní kó sá màálù tó wá bá wọn nulẹ̀ tí wọ́n sá màálù rárá. Ìrìnàjò yìí ó ti fẹ́ sún wa báyìí o so ẹ dákun ẹ wà lórí program máa padà wá sí àsáré sẹ́ni program yìí máa wọlé padà sí ẹ máa bá ṣíà program yẹn jọ Ìṣẹ́yìn làwa o. Wow, ṣé ẹ ti rí ẹ̀yin bàbá àti ẹ̀yin màmá mi gbogbo tí ẹ wà ní orí ìkànnì ṣé ẹ ti rí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ ṣé ẹ ti rí irú rẹ̀ jẹ ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ babalábàbá wa ẹ rí o Fúlàní Yorùbá Àmọ̀tẹ́kùn ṣé ẹ gbọ́ ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá tó ń sọ ọ̀rọ̀ ṣé ẹ gbọ́ ìlà wà lẹ́ẹ̀kẹ́ o ìlà gẹ́gẹ́ bí àṣà àti ìṣe Yorùbá ìlà tó ní ìtumọ̀ ó wà ní ẹ̀kẹ́ ọ̀dàlẹ̀ ọmọ Yorùbá tó ń sọ̀rọ̀ èèyàn gbẹ́ oko wà ní inú ilé wọn nínú ọgbà ilé wọn àwọn Fúlàní olórí burúkú màálù wọn yìí ó wá lọ jẹ kí ni ó lọ sínú oko yìí láti máa lọ jẹ arákùnrin yìí ẹ wá mú ẹ lóhun ló gé ẹ wá lọ ẹ lóhun ló gé ó gé màálù. Hello ṣe fẹ́ dá sétò ni sà ẹ pẹ̀lẹ́ sà ẹ ló wà kíní yan ẹ ló wà kíní ṣe fi ń gbọ́ mi yan sà ẹ kalẹ́ sà mi ò mọ táńtẹ́ wà lọ́dọ̀ yín bẹ̀rẹ̀ bọ̀ tẹ́ ẹ kalẹ́ sà àríkọ́ àsìkò yìí yes sà ẹ wo ìyá mi mo fẹ́ dá sétò ní ẹ jẹ́ kí n go straight to the point kí wọ́n bá bàtà mi yes ẹ ṣé sà lórí kíní ọ̀rọ̀ number 1 fún Ọlá Ọmọlá ló sọ̀rọ̀ ẹ ṣé ẹ káàbọ̀ sí lórí kíní title Fúlàní versus Yorùbá táìtù yẹn ètò tẹ́ ẹ ṣe pẹ̀lú fídíò tẹ́ ṣòtọ́ ń sè nẹ́tíwọ̀kì pẹ̀lú fídíò tẹ́ ṣòtọ́ ń sè ṣe rí fídíò yẹn mà èmi náà ti wò ó ṣọ́rọ̀ mi yẹn yín sìn mo ti wò ó mo dẹ̀ rí bọ́mẹ́lì ti síbẹ̀ ṣe rí ibi tá à ń lọ òun là tí ì dé nítorí tẹ́ bá bèrè tí mo ti sọ bẹ́ẹ̀ òun ni àwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú fídíò yẹn lásán níbi tí àwọn Àmọ̀tẹ́kùn yẹn ti sọ̀rọ̀ kẹ́yìn náà gbọ́ nǹkan tí odindi ọmọ Yorùbá ta fi ṣe tí wọ́n fi ṣe àwọn ọlọ́pàá ilẹ̀ Yorùbá because kìlí tí Àmọ̀tẹ́kùn dúró fún yẹn ìpè tiwantiwa kí ló ṣe lẹ́tọ̀ kí ìpè tiwantiwa
but wọn ò dúró fún tiwantiwa o, ìjọba náà ṣiṣẹ́ fún, because ẹ gbọ́dọ̀ nǹkan tí ẹni yẹn sọ ń bẹ̀rẹ̀ sí nígbà tí màálù pẹ̀lú ẹ̀dá èèyàn tó ní kéèsì pé wọ́n ṣá màálù. Number one, ẹ̀yin ò ṣèwádìí títí yín, ṣé ẹ gbọ́ mi mà? À ń gbọ́ yín sà. Ẹ ló mà? À ń gbọ́ yín, ẹ má sọ̀rọ̀ sí. Ẹ̀yin ò ṣèwádìí títí yín, ẹ gba kéèsì wọn lọ report fún yín, ẹ wá invite ẹni bóyá ẹ lọ gbé wọn lé ni, bóyá ẹ invite ẹni ẹ ṣàdọ̀dọ̀ yín, ẹ ṣèwádìí títí tọ̀dọ̀ títí yín, ẹ wá detain onítọ̀hún yẹn, bóyá ẹ wá jẹ́ kó sùn ọ̀dọ̀ yín, because according to bọ́n ṣe sọ nígbà tí àwọn ẹni tó ń sọ̀rọ̀ níbi báṣọ wọn ti ẹgbẹ́ ọmọ Yorùbá tó ń lọ síbẹ̀ ní pé 3 days, bóyá wọ́n jẹ́ kán lọlé kán lọ sùn lálẹ́, ẹ̀tún wa jẹ́ kán máa padà ń da ẹni ẹlẹ́ni láàmú, sọ̀rọ̀ mi yé yín sìn. Ẹ̀yin ò ṣèwádìí bóyá lóòótọ́ ni ẹni yẹn ló bẹ́ màálù ni o àbí ni ò bẹ́ màálù, kí lẹ wá wà ń bẹ̀ fún, kí náà fi ṣe security fún, which is number 1 point nìyẹn. So nísìnyí nígbà tó wá tí ẹni tó sọ̀rọ̀ sí tó sọ̀rọ̀ tó fẹ́ máa bínú lọ, ẹ wá pè wọ́n padà, ẹ tún wá ń sọ̀rọ̀ ìdọ̀tí jáde lẹ́nu, ilẹ̀ wá ń sọ pé ẹ ń accuse ìyàwó ẹni yẹn pé màálù tó sọ pé ọkọ yín ṣá, tẹ́yìn ò dẹ̀ ṣèwádìí ẹ̀, ó tún bẹ́ẹ̀ ti bìlífù ọ̀rọ̀ tí Fúlàní sọ fún yín ju ti eléyìí tí ẹni tí wọ́n fi ẹ̀sùn kan lọ. Ọ̀dọ̀ yín bẹ̀yẹn náà dẹ̀ lẹ́nu tó ti gbé ẹni yẹn lọ sí police station, nǹkan tẹ́yìn náà tẹ́ ẹ̀ mú nǹkan kan pa ìtẹ̀rẹ̀ sọ fún tẹ́pẹ́lá yín ní security, sọ̀rọ̀ mi yé yín sìn. Àbálọ àbábọ̀ nígbà tó máa dé láti bíbẹ̀ náà ṣe wá tí wọ́n sọ̀rọ̀, tí àwọn tí wọ́n lọ gbẹ̀ ní ẹlẹ́tàn sọ̀rọ̀ náà ṣe wá sọ pé àwọn àmọ̀tẹ́kùn gan mọ́tò wọn náà tún fi gbé wọn lọ sí police station. Àwọn dẹ̀ ń sọ ń bí ibẹ̀ yẹn sìn bí ìgbà tó jẹ́ pé àwọn ọmọ bí ẹni yẹn ṣe dé station. Ṣe rí àwọn tá a pè ní kíní security ilẹ̀ Yorùbá, ṣe rí ẹ má jẹ́ sọ nǹkan kan, ẹ jẹ́ sọ nǹkan fún yín. Ṣe rí kíní àmọ̀tẹ́kùn yẹn wọ́n fi tu àwa tá a jẹ́ Yorùbá lójú ni bí ìgbà tó jẹ́ pé òkè ṣe mọ̀ pé wọ́n fẹ́ fọwọ́ sí náà láti rẹ̀, but agreement ni pé tán bá fi lè fọwọ́ sí kò ní sí pé bóyá sí state ọlọ́pàá kan náà máa jẹ́. So wọ́n ṣe iṣẹ́ pẹ̀lú ìjọba náà ni nígbà tó ti ń kọ́ wọn ọlọ́pàá pẹ̀lú wọn, sọ̀rọ̀ mi yé yín sí. Kẹtù wá wo wọ́n ṣe ń gba àwọn èèyàn síbi ibẹ̀, ẹ máa ti rí pé kì í ṣe tiwantiwa. Nígbà tí wọ́n sọ pé kí àwọn èèyàn kọ́ lọ máa ṣe kíní, kọ́ lọ máa rẹ́gísítà ní online. Ṣé ń gbọ́ mi mọ̀? So gbogbo àwọn nǹkan tí ó ba nǹkan yẹn ṣe rí, nítorí ẹ̀ mo ṣe sọ pé ibi tá à ń lọ àti ìdébẹ̀ bọ́tà dẹ̀ máa débẹ̀ láti Ọlọ́run ọba. Àwọn ìgbésẹ̀ náà ṣe rí àwọn tìṣẹ́yìn yẹn mo yìn wọ́n gan, wọ́n kú akitiyan. Because tí o bá ṣe pé ìgbésẹ̀ tán gbé ni irú ẹni yẹn bó ṣe wà yẹn, ó máa wà ń bíbẹ̀. Tẹ́ bá máa gbọ́ sí wọn lọ sí gbé lọ sí Àbújá ni. Because bí ìgbà tó tiẹ̀ jẹ́ pé bóyá wọn kì í tíkẹ́ẹ̀tì ọ̀nà Àbújá yẹn ò tiẹ̀ jìnnà ni. Sọ̀rọ̀ mi gbà tó bá ti lè jẹ́ pé ọ̀rọ̀ Fúlàní ni irú ẹni yẹn sì, because wọn ò dẹ̀ ní gbé kúrò ní Ìsẹ́yìn bẹ́ẹ̀ yẹn, wọ́n lè gbé lọ́kàn lọ gbé sí irú Ọ̀yọ́ sí, ọdún wọn nífẹ̀ẹ́ jẹ́ kán mọ ibi tí ẹni yẹn wà mọ́ nítorí pé ó ti ṣe Fúlàní. Tí a ṣe Ọlọ́run máa jẹ́ kí ìbéèrè mi ni pé ṣé Yorùbá ń sìn, ṣáwa Yorùbá ṣé wọ́n rí aṣí ayé wa ni lọ́wọ́ àwọn tá a máa pè ní ìjọba tó jẹ́ kán máa dáàbò bò wá, ṣùgbọ́n tí ò jẹ́ tó jẹ́ pé kíní títí wọn òun náà wọ́n lé káàkiri. Àwọn tó jọba gan sef àwọn náà lé títí wọn káàkiri ni, wọn mọ èèyàn tó mú nílùú, wọn mọ bọ́ọ̀lù àwọn èèyàn ṣe ń lè sọ̀rọ̀ mi yé yín sìn. Torí gbà tí mo ti wo fídíò yẹn tẹ́lẹ̀, nígbà tí mo wá rí tẹ́ tó wá ṣù ẹ̀ sìn, mo ṣe ní máa sọ̀rọ̀ lé lórí. Ẹ ṣeun gan ni bàbá mi. Sọ̀rọ̀ mi so bó ṣe jẹ́ ní ẹ̀yà mi, ẹ kú ètò mà, Ọlọ́run adé túbọ̀ máa fún iṣẹ́. Àṣẹ Ìdùmarè. So bó ṣe jẹ́ nìkan, so kẹ́ take care mà. Ẹ ṣé bàbá mi Ọlá Ọmọlá, God bless you sir. Mo kí yín, mo rí bẹ́ ṣe wọlé o. Bàbá mi General Daddy bàbá mi Afọlábí Ṣẹ́gun Trostana, ẹ ṣé mo dúpẹ́ o. Ẹ kú àdúró tì mí, ojú òní tì yín, ẹ ṣé gan sà. Mo kí yín Engineer Big Dex, ẹ káàbọ̀ sí orí ètò. Daddy àdúrà gbè mí, Olúwa dára sí mi, tọ̀ mí wá, ẹ ṣé mo dúpẹ́. Mọ́mí Sherifat, Mọ́mí Sherifat Suleiman, ẹ káàbọ̀. Comrade Adébáyọ̀ Bashiru, Daddy Benjamin Omotosu, ẹ káàbọ̀ sí orí ètò. Mo gbé gbòòsà fún àwọn ará Ìṣẹ́yìn, fún àwọn ọmọ ogun Ìṣẹ́yìn. Mo kí wọn, àwọn akin ọmọnìyàn, àwọn ojúlówó ọmọ Yorùbá.
àwọn tí wọ́n dúró tán fún ìran wọn tí wọn ò kọ nǹkan tó bá lè ti ibẹ̀ jáde wá. Bàbá mi Akínwùmí Olúmídé Àtàndá, ẹ ṣé ẹ káàbọ̀ sà. Tí wọn ò kọ nǹkan wípé nígbà tó rọ̀ àtìgbà tí kò rọ̀, nínú òjò nínú ẹ̀rùn, wọn ò kọ bóyá ó la ikú lọ, nǹkan kúkan tó wù kó lè já sí, wọ́n dúró tán fún ìran wọn. Àwọn ọmọ, àwọn akin ọmọ ní ìlú Ìṣẹ́yìn fún gbogbo ìgbésẹ̀ tí wọ́n gbé. Ẹ kú iṣẹ́ takuntakun. Ilẹ̀ Odùduwà á gbè yín, àwọn ọ̀dàlẹ̀ ni kò ní gbè. Ẹ wo irú rẹ̀ jẹ̀yàn bí nǹkan tí mò ń sọ lọ kí bàbá wa tí wọ́n pè láti bá wa dá sí tó dé. Irú ìlú wo ni wọ́n ń ṣerú ẹ̀? Ẹ wádìí nǹkan, ẹ kàn déédé torí pé order from above, torí pé ó ti jẹ́ Fúlàní, torí pé ó jẹ́ Fúlàní. Báwo lẹ ṣe mọ̀? Ṣé òun ló gé màálù ni? Ẹ kàn lè déédé lọ gbé èèyàn nínú ilé ẹ̀ tí ẹ bẹ̀rù Ọlọ́run. Tí ẹ bẹ̀rù Ọlọ́run. Ọ̀tọ̀ ni Àmọ̀tẹ́kùn, ọ̀tọ̀ ni ọlọ́pàá. Gọ́fúnà Ṣèyí Mákindé, ẹ̀ ń kọ ìtàn tiyín o. Ẹ kú iṣẹ́, ẹ múra sí. Tó bá jẹ́ pé dáadáa lẹ mọ̀ ọ́ ṣe ni ẹ máa tẹ̀síwájú. Ìwé mímọ́ ó jẹ́ kó yé mi pé kíyèsí èmi ń bọ̀ kánkán, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ yóò ṣe rí. Ẹlẹ́ṣẹ̀ kan kò dẹ̀ ní lọ láláì má jẹ̀yà. Ó kàn dùn mí lọ́pọ̀lọpọ̀ ni ó lè jẹ́ pé lórí àwọn ọmọ ọlọ́mọ tí kò mọwọ́ mẹsẹ̀, torí pé ó wà nínú ìwé mọ́ pé a ó béèrè ẹ̀ṣẹ̀ wò lára ọmọ láti ìran kìíní, pé Ọlọ́run ló sọ, èmi kọ́ ni mo sọ bẹ́ẹ̀ o, ó wà nínú Bíbélì o. Ìwé mímọ́ ní a béèrè ẹ̀ṣẹ̀ baba lára ọmọ láti ìran kìíní títí dé ìran kẹrin, ìmíì tí ẹ̀ sọ ìran keje. Ìyà ń jẹ àwọn ènìyàn, ẹ̀ ń fi ayé ni àwọn ènìyàn lára. Ẹ tún wá dákẹ́, èyí tó wá burú jù bẹ́ẹ̀, àwọn Fúlàní olórí burúkú, àwọn Fúlàní wèrè. Eléyìí kì í ṣe pé ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà, no, ó ti dójú ẹ̀. Ìrẹ́jẹ ni nǹkan tá à ń sọ yìí. Ìrẹ́jẹ pé èèyàn ń fi ọwọ́ ọlá ẹ fi ń gba àwọn èèyàn lójú. Irú ìlú wo ló ń ṣerú nǹkan bẹ́ẹ̀? Ìlú wo ló ń ṣe bẹ́ẹ̀? Àwọn èèyàn ń gbin oko, wọ́n ní oko nínú ẹ̀yìnkùnlé wọn. Àwọn Fúlàní olórí burúkú yìí láti wá ìjà, láti dá ìjà sílẹ̀, láti pè fún wàhálà. Wọ́n wá da màálù láti máa lọ jẹ nǹkan wọn, láti lọ ba oko wọn jẹ́. Ṣé mọ̀ pé ara nǹkan tí àwọn àgbẹ̀, àwọn bàbá wa àti àwọn ìyá wa tí wọn ò ṣe lè lọ sí oko mọ́ nìyẹn. Èèyàn tún wá dá oko sí ẹ̀yìnkùnlé. Irú ìrẹ́jẹ wo ló tó bẹ́ẹ̀? Ẹ sọ fún mi. Èèyàn tún dá oko sí ẹ̀yìnkùnlé, ẹ tún wá rán màálù wèrè kan lọ láti lọ jẹ, láti lọ ba oko jẹ́, láti máa lọ bà jẹ́ bí wọ́n ṣe ń ṣe. Ṣé bá ṣe máa bá lọ rèé ni? Ẹ̀yin tẹ́ dákẹ́ tẹ́ rò pé kò kàn mí, nǹkan burúkú ò ní kàn yín àtèmi o. Ṣùgbọ́n tí ẹ bá sọ̀rọ̀ sókè, Ọlọ́run mọ̀ ń gbọ́. Tí ẹ bá sọ̀rọ̀ sókè, ká dìde ká dìjọ ja ìjà yìí once and for all. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Ẹ jẹ́ ká dìde ká kọjú ìjà tí àwọn ìkà àti àwọn ẹni bí, àwọn ẹni ègbé, àwọn ọ̀ràn kíran àwọn Fúlàní tó jẹ́ pé oore ni àwọn baba ńlá wa náà ní ayé ọjọ́ wọ́n ṣe wọ́n wá fi nǹkan tí wọ́n máa fi san fún wa òun rèé. Ṣùgbọ́n a ní láti gba ara wa kúrò ní ọwọ́ wọn. A ní láti sọ fún wọn pé ó ti tó gẹ́. A ní láti sọ fún wọn pé kó máa padà lọ síbi tí wọ́n ti wá. Ó wá kù sẹ́yìn àtèmi lọ́wọ́ o. Igi kan kò lè dá igbó ṣe, ó kù sí ọwọ́ ẹ̀yin àtèmi. Àsìkò náà dẹ̀ rèé, àsìkò náà rèé, àsìkò yóò gbọ́dọ̀ kọjá lọ, kò gbọ́dọ̀ kọjá lọ, kò gbọ́dọ̀ di ọdún tó ń bọ̀. Àwọn ọ̀dàlẹ̀ bí irú ọmọ Yorùbá, tí ẹ rí ọmọ Yorùbá ó tún sọ òyìnbó lẹ́nu. Ẹgbẹ́ táwọn èèyàn dẹ̀ sọ pé kó sọ Yorùbá tó ní ìlà ní ayé ọjọ́ òun. Ṣe mọ̀ nínú àṣà Yorùbá ló wà. Ìlà ni wọ́n máa fi ń dá, ṣe mọ̀ ó ní ìtumọ̀ tí wọ́n ṣe máa ń kọ ìlà síyàn lẹ́kẹ̀ẹ́ ní ayé ọjọ́ òun lọ́hùn. Ó tún wá ń sọ òyìnbó, kò tún lè dìde kó dúró tán fún ìran ẹ̀. Ó lọ ń gbìjà àwọn Fúlàní olórí burúkú, àwọn Fúlàní wèrè, àwọn Fúlàní ìrankíran, àwọn tí ò níran. Buhari ń jà fún ìran ẹ̀ ní o, ẹ rántí o. Buhari ó ń jà fún ìran ti ẹ̀ ní, torí pé tí Buhari ò bá jà fún ìran ẹ̀,
kò ní máa lọ sọ pé wọ́n máa lọ gbé ẹnikẹ́ni tó bá ti sọ̀rọ̀ nípa Yorùbá nation wọ́n máa lọ tì wọ́n mọ́lé sí ẹ̀yìn ọ̀pọ̀lọpọ̀ inú ẹ̀yìn ọ̀dàlẹ̀ ọ̀jẹ̀lú olóṣèlú yìí tẹ́ ẹ̀dẹ̀ rí tẹ́yìn náà ń bá wọn lọ́wọ́ sí nǹkan tí mo ṣe sọ pé ó máa lẹ́yìn nìyẹn ó máa lẹ́yìn ẹjọ́ hold on hello yes ẹ pẹ̀lẹ́ sà ẹ kálẹ́ sà yes sir. So lórí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ lórí àwọn Fúlàní mọ́ ọlọ́pàá mọ́ Àmọ̀tẹ́kùn. Yes. Sọ̀rọ̀ mi yẹn. Bẹ́ẹ̀ni. Ṣé rí àwọn Àmọ̀tẹ́kùn ṣé rí ìgbà tó gbà wọ́n ṣe kó wọn jọ ní ìlànà tí wọ́n máa fi dúró sórí òótọ́. Because mo wo program kan tí wọ́n ti pe bàbá Olúọdẹ Ọ̀yọ́ olórí ọ̀jẹ̀ yes sọ̀rọ̀ mi yẹ yín sè wọ́n ti gba ọ̀rọ̀ fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lẹ́nu bàbá yẹn ṣẹ́mọ̀ àṣẹni tó jẹ́ pé akíkanjú ògbójú ọdẹ sọ̀rọ̀ mi yẹ yín sè ṣẹ́mọ̀ pé wọ́n yẹn náà wọ́n máa ní nǹkan ìjà lọ́wọ́ sọ́dẹ̀ máa nǹkan tó gbówọ́ láti lè kojú àwọn àṣebíṣeka. So bàbá yìí sì láti máa jẹ́ kó yé nínú program yẹn láti máa sọ pé ní àwọn tó kó jọ sínú kíní Àmọ̀tẹ́kùn yẹn kò sí ọmọ ẹ̀yìn wọn kankan níbẹ̀. Mo wo program yẹn èmi náà wo program yẹn mo wo program yẹn. Nílẹ̀ Yorùbá nìyẹn adẹ̀fẹ́ sọ pé a fẹ́ kó àwọn tó máa ṣaṣojú tó jẹ́ pé wọ́n máa jẹ́ pé yẹ̀sì tó máa mọ ooru mọ gbogbo everywhere. Ṣé rí wọ́n ti da Àmọ̀tẹ́kùn yẹn wọ́n ti dà mọ́ ọlọ́pàá. Sọ̀rọ̀ mi yẹ yín sìn nítorí ẹ̀kọ́ wọn wá ṣiṣẹ́ tó yẹ kán ṣe iṣẹ́ táwọn tí ó máa wà òkè pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú Fúlàní òun náà fẹ́ kán máa ṣe. So a lè ká wọn mọ́ security wa rárá àti ní security nílẹ̀ Yorùbá ń bẹ̀ yẹn lẹ́yìn pé tí Yorùbá nation bá dúró kan wá rí àríjì wọn irú àwọn bàbá yẹn irú àwọn Àgbẹ̀kọ̀yà irú àwọn bàbá ọdẹ yẹn nísìnyí because kì í ṣe pé wọn ò lè irú OPC sọ̀rọ̀ mi yé yín sìn wọn kò ṣe pé oníkálukú wọn ò lè ní èèyàn bíi 200 láti fà sílẹ̀ or more than that kì í ṣe títí lélẹ̀ tó jẹ́ pé ẹni àwọn pẹ̀sìn náà máa ní kán lọ rẹ́gísítà online tí wọn tiẹ̀ ní ṣe anything láti lè mọ irú èèyàn kan jẹ́ kan tún máa kó olè kí olè kó tún máa ṣọ́ olè àníkí ń tẹ́rí àwọn ìyẹn náà kì í ṣe pé ìyà oúnjẹ wọn o àwọn ilé ìtẹ́sọ́pọ̀ kọlà tó tún sọ òyìnbó yẹn gbogbo wọn náà kì í ṣe pé never shop ni wọn o bọ̀tọ̀ Ọlọ́run bóyá ògùn náà fi ń bá wọn sọ̀rọ̀ ní tó fi di pé wọ́n kàn máa lò wọ́n nílò ìlò ìyà kì í ṣe pé bóyá wọ́n rí owó kan náà bí alára lẹ́nu gbogbo àwọn nǹkan tó ń ṣe yẹn ẹ worú àwọn nǹkan tí wọ́n ṣe fún ẹni ẹlẹ́ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ ń sọ wọn béèrè pé kí ni màálù lọ ṣe ní compound àbó jẹ́ compound Fúlàní tó bá tiẹ̀ ṣá because even tó kíkún ẹni ẹranko kan bá wá sí compound mi ìyá mi tí ń bá ṣá mo ní right because kí ló wá ṣe nínú compound nígbà tí ẹran kan déédéé wá sínú compound kí ni nǹkan tó wá ṣe ń bẹ̀ wọ́n dẹ̀ tún sọ pé kì í ṣe ni ló ṣá máa lò bọ̀tọ̀ wọn tó tí wọ́n lọ gbẹ́jọ́ lọ bá tẹ̀tún á ṣe kí ni tẹ̀tún á ran onítọ̀hún yẹn lọ́wọ́ débi pé kí lọ fà á lé ọlọ́pàá lọ́wọ́ ṣèwádìí láti lè sọ pé òkè kí ẹni ẹ máa lọ lé ẹ̀ kẹ́tì ẹ̀ wó láyé pé ẹni yóò jẹ̀bi nàgbà tí ì ṣe pé bóyá ó lọ ṣá máa lò yẹn ní kọ́ńpáǹdì ọ̀dọ̀ Fúlàní wọn ṣáàjọ gbé pẹ̀lú Fúlàní. àbọ̀rọ̀ mi ò yẹ yín ṣe rí ìyà náà kàn fi ń jẹ because nǹkan tí wọ́n kàn tó ń fi ìyà jẹ àwọn èèyàn tó jẹ́ pé ìyà wà nílùú ọ̀rẹ́dì tẹ́lẹ̀ because nígbà tí àwọn sọ pé ebi tọ́wọ̀n èèyàn dẹ̀ tó manage wọn ò lè lọ sóko mọ́ nígbà táwọn wèrè Fúlàní tán rí i pé kínní ẹ̀tẹ̀ tó wá ń ṣí ẹranko ẹ̀tún ṣí màálù lẹ̀ ní àárín àdúgbò tó tún di pé eléyìí tó tún lọ ń wọ compound oní compound ẹ̀tún wá ní ẹ̀sùn ẹ̀tún wá ń fi ẹ̀sùn kan ẹni tó nílé pé ó ṣá máa lo ìṣọ́ọ̀tì ẹ̀ ń ro irú kan báyẹn ní ẹjọ́ tí àwọn Àmọ̀tẹ́kùn tí ò jẹ́ kán pèrè lọ́wọ́ ẹni yẹn pé ṣé tí wọ́n jọ ń gbé the same house ni sọ̀rọ̀ mi yé yín so
so Ọlọ́run ọba ló lè gbà wá nǹkan yìí tó dẹ̀ ń ṣẹlẹ̀ yìí dẹ̀ lélẹ́yìí gbogbo àwọn tó jẹ́ aṣíwájú tó ń jà láti fẹ́ dé ipò because àwọn náà bọ́n ṣe ń ṣe ẹrú Fúlàní nìyẹn àwọn náà dẹ̀ wá fẹ́ jẹ́ kí everybody kí gbogbo wa náà ká máa ṣe ẹrú Fúlàní ṣáàrin gbogbo àwọn eléyìí tó jẹ́ kó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tí wọ́n máa ní Fúlàní pa àwọn èèyàn tí àwọn èèyàn máa ọjà máa jó tó jẹ́ pé wọn ò rí nǹkan kan ṣe sí lẹ́sìn tẹ́ bá máa rí nígbà tẹ́nìtì bá ti ṣẹlẹ̀ nílẹ̀ Fúlàní báyìí sìn wọ́n ti fò débẹ̀ wọ́n ti lọ ń kówó fún wọn bẹ̀. Ẹ ṣé bàbá wa. Ọlọ́run ọba òun ló lè ṣe kéde òun ló máa kó ayọ̀ àsìkò dẹ̀ ti tó àsìkò ti tó báyìí sìn àná kò no going back. No going back ni o. No going back. So gbogbo àwọn tó dẹ̀ ń ṣe akitiyan yẹn tí wọ́n bá ti lè mú èèyàn kan kọ́ máa tiẹ̀ jẹ́ kẹ́ni ẹ̀ sùn bẹ̀ tí wọ́n máa fi ṣe kíni ẹ̀ bọ́ ṣe rọ́ lọ síbi bẹ̀ rírọ́ lọ síbẹ̀ tó rọ́ lọ síbẹ̀ òun ló jẹ́ kó fi ẹni ẹlẹ̀ tí ò bá jẹ́ bẹ̀ wọn ò ní ṣí sílẹ̀ ẹni ẹlẹ́ni á kàn máa di àìmọ̀dí ẹ tún worú condition tẹni yẹn wà àwọn tó lọ́wọ́ ń dùn ẹ wo gbogbo títì yẹn kẹ wo títì ìyàwó ẹ Ọlọ́run ọba Ọlọ́run máa ká kún ayọ̀ lọ́wọ́ wọn ẹ kú ètò mọ́. Ẹ ṣé bàbá wa tí ẹ bá wa dá sí ẹ ṣé o Ọlọ́run ò ní dá yín dá ọ̀rọ̀ ayọ̀ yín a dúpẹ́. Gẹ́gẹ́ bí nǹkan tí àwọn bàbá wa sọ ta ló ń ṣerú ẹ̀ ṣe ẹ má ti mọ̀ pé ìlú tó jẹ́ pé ẹ̀mí èèyàn ò jámọ́ nǹkan kan ìlú tó jẹ́ pé wọn ò lófin ìlú tó jẹ́ pé wọ́n fi ọwọ́ ọlá wọ́n fi ń gba tálákà lójú tẹ bá rántí gẹ́gẹ́ bí orin wa ṣe sọ wípé bí a ṣe bí ẹrú òun la bí ọmọ nǹkan táwa ṣe fẹ́ gba Yorùbá nation padà nìyẹn pé ká máa padà lọ sílé bí Yorùbá nation orílẹ̀-èdè Yorùbá ó ti wà ní ìgbà kan rí kí àwọn fún British kí wọ́n tó wá kí àwọn òyìnbó lórí burúkú kí wọ́n tó wá fi rọ́ kó wa lómi ọbẹ̀ jẹ nígbà náà lọ́hùn àsìkò dẹ̀ ti dé 1914 ó ti amalgamation ó ti expire láti 2014 so àsìkò ti tó pé a ṣe mọ́ àwa ń relé wa padà báyìí nítorí pé ní ìlú òyìnbó tó ní òfin tí wọ́n dẹ̀ ń tẹ̀lé òfin màálù kan ò kàn lè déédéé wá sẹ́yìn kùlé mi nísìn kó tí n bá pa màálù yan mo ní right torí pé kí ni òun ó wá bá mi níbi tí mo jókòó á ń bọ̀ wá sí pé kò tiẹ̀ lè ṣẹlẹ̀ kí wọ́n dẹ̀ tó mú yàn kí wọ́n tó tìyàn mọ́lé gbogbo ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó tí mo bá ń parọ́ ẹ máa kọ́ sí kí wọ́n tó mú ẹ wọ́n máa ṣe kí ni wọ́n máa wádìí ohun gbogbo dájú wọ́n á di òdodo ọbẹ̀ mú òtítọ́ ọbẹ̀ òun ni wọ́n máa dì mú tó bá jẹ́ pé wọ́n ló jẹ̀bi wọ́n máa ṣe kí ni wàá jẹ̀yà ẹ̀ tó bá jẹ́ pé ò jẹ̀bi wọ́n parọ́ mẹ́ni wọ́n máa jẹ́ kó o lọ kì í ṣe pé olówó kan alágbára kan torí owó torí ọlá torí ipò wọ́n á kàn déédéé lọ gbé ẹnìkan níbì kan wọ́n á tì í mọ́lé kò jọ rárá gbogbo àwọn nǹkan báwọn yìí òun ni ó máa ṣẹlẹ̀ tá a bá ti dé orílẹ̀-èdè Yorùbá ìdí nìyẹn tá a ṣe ń sọ pé ẹ jẹ́ ká máa lọ ilé ti yá gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ Yorùbá wọ̀nyí ẹ lọ jáwọ́ nínú àpọ̀n tí kò yọ ẹ la ojú yín nígbà tí ẹ bá dá jókòó tí ó bá kù ẹ̀yin pẹ̀lú ẹlẹ́dàá yín ẹ jókòó kẹ́ ẹ tún èrò ara yín wò kẹ́ ẹ ro àròjinlẹ̀ kẹ́ ẹ ro àtúbọ̀tán kẹ́ ẹ rántí ọ̀la kẹ́ ẹ wo àwọn tí ìyà yìí ti pọ̀ jù ìrẹ́jẹ yìí ti pọ̀ jù ǹjọ́ yẹ kó rí bẹ́ẹ̀ ṣé bá ṣe máa bá lọ nìyẹn ẹ jẹ́ ká tẹ̀yin ò bá tiẹ̀ fẹ́ àwọn ọ̀ràn tó ń bọ̀ lọ́la ńkọ́ ẹ̀yin lè rò pé ẹ ti ní owó lẹ́nìí nítòótọ́ ẹ ní owó ẹ ní ipò ẹ ní agbára ṣùgbọ́n àwọn ìran yín tó ń bọ̀ ní ọjọ́ iwájú ńkọ́ ǹjẹ́ ẹ tiẹ̀ dájókòó kí ẹ ronú àwọn ọ̀ràn yín tó ń bọ̀ wá ní ọjọ́ ọ̀la ńkọ́ bí èní ti rí bẹ́ẹ̀ kọ́ ni ọ̀la ṣe máa rí o ẹ rántí pé ọba kan wà ẹnìkan wà ó ń bẹ lókè ó ń bojú wolẹ̀ ó dẹ̀ ń wo oníkálùkù ó dẹ̀ máa dá fún oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ó máa dá fún oníkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ bó bá ṣe rí tó bá jẹ́ pé dáadáa lẹ mọ̀ ṣe ni ẹ múra sí tó bá jẹ́ pé búburú náà ni kóníkálùkù múra sí mo ti bá Ọlọ́run mi ṣe májẹ̀mú mi ò ní wá síbí báyìí kí n máa wá ṣépè fún yàn no ṣùgbọ́n a máa pè yín sí àkíyèsí oníkálùkù dẹ̀ ń kọ ìtàn ẹ̀ gómìnà Ṣèyí Mákindé ó ń kọ ìtàn ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí bí wọ́n ṣe ń fi ìyà jẹ ìran Yorùbá under his watch nígbà ìjọba ẹ̀
tó dẹ̀ dákẹ́ tó ń wò tó ń jẹ́ kí àwọn Fúlàní wèrè wọ́n máa fi ìyà jẹ ìran Yorùbá gbogbo ẹ̀ wà ní ìtàn ó ń kọ ìtàn ẹ̀. Dádì Olúkáyọ̀dé Ariwoọlá lẹ́ẹ̀kan sí dádì mi mo kí yín o mo kí yín sà ẹ kú iṣẹ́ ṣùgbọ́n lẹ́ẹ̀kan sí mo tún pe àkíyèsí yín ẹ lọ ṣe àtúnṣe sà ẹ ṣe àtúnṣe ẹ má jẹ́ kí wọ́n gbé arákùnrin yìí ẹ má jẹ́ kí wọ́n fìyà jẹ sà o ẹ rántí pé omi ara yín ẹ̀jẹ̀ ara yín Yorùbá ni o ẹ rántí wípé ìlú Ìṣẹ́yìn yan ibẹ̀ ni ẹ ti dàgbà omi ibẹ̀ lẹ mu ẹ rántí sà o ẹ rántí pé gbogbo nǹkan tí ẹ bá ṣe lénìí ìtàn ló máa dà lọ́la o ẹ má jẹ́ kí wọ́n fi ìyà jẹ arákùnrin yìí ẹ má jẹ́ kí wọ́n fi ọwọ́ ọlá kí wọ́n má fi gbá lójú o bóyá torí àsìkò yìí ó ṣeé ṣe kó jẹ́ pé torí àsìkò yìí òun ni ẹ ṣe wà ní ipò tí ẹ wà yan ẹ má ṣe bẹ̀rù nǹkan tó bá lè dé ẹ má bẹ̀rù àwọn Fúlàní kẹ́ sọ ọ̀la yín nù ẹ tètè ṣe àtúnṣe Dádì Olúkáyọ̀dé Ariwoọlá Chief Justice of Nigeria bẹ́ẹ̀ ni torí pé ọlọ́pọlọ pípé ni yín ẹ dẹ̀ mọ òfin ẹ dẹ̀ tún jẹ́ ọmọ Yorùbá àsìkò náà rèé Dádì Olúkáyọ̀dé Ariwoọlá tí ẹ jẹ́ ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn tí ẹ dẹ̀ wà ní ipò agbára nínú ìjọba Buhari olórí burúkú mújẹmújẹ ẹ má jẹ́ kí wọ́n fi ìyà jẹ àwọn ọmọ yín gbé mo kí yín mọ́mì mi Motúnráyọ̀ Lawal ẹ káàbọ̀ mà ẹ má jẹ́ kí wọ́n fi ìyà jẹ àwọn ọmọ yín gbé ẹ dìde tán ẹ dúró tán ẹ jà fún ìran yín kẹ́ wá wo nǹkan tó máa ṣẹlẹ̀ kẹ́ wá wo nǹkan tí ìran tiyín náà máa ṣe fún ẹ̀yin náà ẹ̀yin ẹ dìde torí pé Buhari ń jà fún ìran tiẹ̀ ló ṣe ní kí wọ́n máa lọ gbé àwọn èèyàn nítorí màálùú òṣì kan torí Buhari ń jà fún ìran ẹ̀ ló ṣe ń rán àwọn Fúlàní ló ṣe ń gbé wọn wọlé káàkiri ló ń rán wọn káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ẹ̀yin dẹ̀ dákẹ́ ẹ dẹ̀ fọwọ́ lẹ́rán ẹ̀ ń wò nǹkan tí mo máa fi parí ètò yìí lénìí nìyẹn Dádì Káyọ̀dé Ariwoọlá ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn tí ẹ jẹ́ Chief Justice of Nigeria ẹ róore o ẹ ro àròjinlẹ̀ sà ẹ ro àtúbọ̀tán kí ni wọ́n máa sọ nípa tiyín torí pé ìlú Ìṣẹ́yìn lẹ ti wá ibẹ̀ dẹ̀ ni àwọn Fúlàní tí wọ́n ṣe iṣẹ́ ibi wọ̀nyí kì í ṣe àkọ́kọ́ kì í ṣe èkejì now ẹ ní láti sọ̀rọ̀ sókè sà ẹ̀yin èèyàn mi ẹ ṣé gidigidi gan mo dúpẹ́ ẹ̀yin bàbá màmá mi gbogbo ẹ jọ̀wọ́ ẹ bá mi pàdé lọ́la ẹnìkan a máa lálejò kan wọ́n máa wá yànyàn wọ́n máa pe àkíyèsí wa wọ́n máa wá ṣe àwọn àtúnṣe wọ́n máa wá sọ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan wọ́n máa yànnàná àwọn nǹkan kan ẹ jọ̀wọ́ ẹ bá wa pàdé mi ò tí ì mọ àsìkò ṣùgbọ́n ní ọ̀la lágbára Ọlọ́run so lẹ́ẹ̀kan sí mo kí wa ẹ má jẹ́ kó sú wa ẹ má jẹ́ kó rẹ̀ wá Yorùbá nation ó ti dúró nínú ọdún yìí náà dẹ̀ ni no going back mo kí àwọn ará ìlú Ìṣẹ́yìn àwọn ọmọ ogun ìlú Ìṣẹ́yìn ẹ kú iṣẹ́ ẹ̀yin ọmọ ẹ̀yin yòókù tó kù ní ìlú káàkiri pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà ní òkè ògùn tí ìlú yín wà ní abẹ́ òkè ògùn ẹ wo àwòkọ́ṣe àwọn ará Ìṣẹ́yìn ẹ wo bí wọ́n ṣe dúró tán wọ́n fi ìmọ̀ wọn wọ́n fi ṣọ̀kan wọ́n dúró tán wọ́n ń jà fún ẹ̀tọ́ tiwọn ẹ jẹ́ káwa náà kọ́gbọ́n ẹ jẹ́ ká kọ́gbọ́n láti ara wọn Yorùbá nation no going back ẹ ṣé o mo dúpẹ́ o ire o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín tẹ́ bá mi comment tẹ́ bá mi share ẹ ní fọwọ́ náà gbé ọmọ sí o ẹ ṣé bàbá mi general mo mọ̀ lórí o God bless you ẹ ṣé ó dàárọ̀.